ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí abẹ́ ètò òní tí í ṣe ti oore ọ̀fẹ́ ti ọjọ́ òní. Mo mọ̀ wípé ẹ̀ ń fi ọkàn bá wa lọ. Gbogbo àánú èyí tẹ́ ẹ ti rí gbà bọ̀ látẹ̀yìnwá yóò tún máa tẹ̀síwájú. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church Ọ̀gánlá ní Àpáta ní ìlú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi ti òní yìí náà ni mo pè ní ìbínú ẹni àmì òróró. Ìbínú ẹni àmì òróró. Nígbà tí màá fẹ́ kí a tẹríba kí a dìjọ gba àdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run alágbára tún gbé yín ga lónìí nítorí pé nígbà gbogbo lẹ́yìn máa ń gbọ́ tiwa. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tẹ́ ẹ tún fún wa láti wà níwájú àwọn ènìyàn yín láti bá wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì ní ẹ̀mí ni ìyè sí ni. Àwọn tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí, Bàbá, mo fẹ́ kí ẹ tìkárára yín, kẹ́ ẹ ṣí wọn níyè, kẹ́ ẹ fà wọ́n mọ́ra, kẹ́ ẹ fà wọ́n sọ́dọ̀, kẹ́ ẹ sì bá wọn sọ̀rọ̀. Nígbà tí wọ́n bá sì gbọ́ ọ̀rọ̀ náà tán, kí wọ́n jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ní ti Sátánì, Olúwa bá wí. Ògo ni fún orúkọ rẹ, Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ohun tí mo pe àkórí ọ̀rọ̀ ti òní yìí, ìbínú ẹni àmì òróró. Ta ni ẹni àmì òróró? Àwọn wo la lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni àmì òróró? Àwọn bí àpọ́stélì, àwọn oníwàásù, àwọn ajínrere, àwọn olùkọ́ ọ̀rọ̀ náà, àwọn wòlíì, àwọn tí Ọlọ́run pè, àwọn ẹni ìyàsọ́tọ̀, àwọn tí Ọlọ́run ń bá rìn, àwọn tí Ọlọ́run ń darí, àwọn tí Ọlọ́run gbé iṣẹ́ ìgbàlà ọkàn lé lọ́wọ́. Àwọn ni ẹni àmì òróró. Bí a bá yẹ̀ wò dáadáa, kìí ṣe pé ohun tí mo fẹ́ mẹ́nubà yìí, ẹ má sì mí gbọ́ o, ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ń pera wọn ní ẹni àmì òróró. Àwọn tí Ọlọ́run ò pè tó pera wọn, àwọn wòlíì èké, àwọn ìránṣẹ́ Ọlọ́run èké tó jẹ́ pé Sátánì ló gbéṣẹ́ lé wọn lọ́wọ́, ṣùgbọ́n tí wọn kì í ṣe ti Ọlọ́run, kì í ṣe àwọn yẹn lẹ́ni àmì òróró. Bíbélì tiẹ̀ sọ kinní kan, ó ní nípa èso wọn, ó ní la ó fi mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ bá ti rí àwọn ẹni àmì òróró bíi bàbá Mósè, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí àṣẹ ń tẹ̀lé, kì í ṣe àwọn tó ń lo gbẹ̀túgbẹ̀tú, kì í ṣe àwọn tó ń lo oògùn. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àkòrí yìí sọ pé ìbínú ẹni àmì òróró ò ní bá wọn rí. Ẹnikẹ́ni tó bá rí ìbínú ẹni àmì òróró, kò bá dáa kírú ọkàn bẹ́ẹ̀ ká má bí, nítorí pé ibi ni yóò gbẹ̀yìn rẹ̀ lórúkọ Olúwa. Ìwọ ò ní rí bí. Ní ibi tí a kà yìí, àbí níbi tí mo fẹ́ kà yìí, nínú ìwé Ẹ́kísódù tí í ṣe ibi kíkà wa, nínú ìwé Ẹ́kísódù orí 2:30, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 20. Ó ní Mósè sì yí padà, ó sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá. Wàhálà ẹ̀rí méjì sì wà ní ọwọ́ rẹ̀. Wàhálà àti akọ̀wé sì ní ìhà méjèèjì. Lára ìkíní àti lára ìkejì ni akọ̀wé sí. Iṣẹ́ Ọlọ́run sì ni wàhálà àwọn nì. Ìkọ̀wé náà ni ìkọ̀wé Ọlọ́run. A fín sára wàhálà náà. Nígbà tí Jóṣúà sì gbọ́ ariwo àwọn ènìyàn náà bí wọ́n ti ń hó, ó wí fún Mósè pé ariwo ogun ń bẹ ní ibùdó. Mósè wí pé kì í ṣe ohùn ariwo àwọn tí ń hó nítorí ìṣẹ́gun, bẹ́ẹ̀ ni kì í ṣe ohùn ariwo àwọn tí ń kígbe pé a ṣẹ́gun wọn. Ohùn àwọn tí ń kọrin ni mo gbọ́ yìí. Ó sì ṣe bí ó ti súnmọ́ ibùdó, ẹgbọrọ màálù náà bí ó ti súnmọ́ ibùdó,
ó sì rí ẹgbọrọ màálù náà àti agbo ijó. Ìbínú Mósè sì rú gidigidi, ó sì sọ wàhálà wọn nì sílẹ̀ kúrò lé ọwọ́ rẹ̀, ó sì fọ́ wọn nísàlẹ̀ òkè náà. Ó sì mú ẹgbọrọ màálù náà tí wọ́n ṣe, ó sì sún ní iná, ó sì lọ̀ di ẹ̀tù, ó sì kú sórí omi. Ó sì mú àwọn ọmọ Ísírẹ́lì mú. Ibi kíkà wa kejì òun náà ní orí kan náà tí í ṣe orí kejì ó lé ní 30 yẹn, ẹsẹ̀ 5 ó lé ní 20 títí di ẹsẹ̀ kejì ó dín ní 30. Ó ní nígbà tí Mósè rí pé àwọn ènìyàn náà ṣòro ṣàkóso nítorí tí Árónì sọ wọ́n di aláìlákòóso láàrin àwọn tí ó dìde sí wọn. Nígbà náà ni Mósè dúró lé ẹnubodè ibùdó, ó sì wí pé ẹnikẹ́ni tí ó bá wà ní ìhà ti Olúwa kí ó tọ̀ mí wá. Gbogbo àwọn ọmọ Léfì sì kó ara wọn jọ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé kí olúkúlùkù ọkùnrin kí ó kọ idà rẹ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀, kí ẹ sì máa wọlé, kí ẹ sì máa jáde láti ẹnubodè dé ẹnubodè, já gbogbo ibùdó. Olúkúlùkù kí ó sì pa arákùnrin rẹ̀, àti olúkúlùkù kí ó sì pa ẹgbẹ́ rẹ̀, àti olúkúlùkù kí ó sì pa aládùúgbò rẹ̀. Ẹsẹ̀ tí n ó ti dánu dúró tí í ṣe ẹsẹ̀ 28. Àwọn ọmọ Léfì sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè. Àwọn tí ó ṣubú nínú àwọn ènìyàn lí ọjọ́ náà tó ìwọ̀n 550 ènìyàn. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí, o ò ní rí ìbínú Ọlọ́run. Tí a bá wo inú ibi tí mo kà yí dáadáa, a ó rí wípé ibì kan ni Mósè ti ń bọ̀. Kí sì ni ibo ló sì ti ń bọ̀? Mósè lọ sí òkè Sinai. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa pé 40 ọ̀sán òwúrọ̀ ló wà níbẹ̀ láì jẹ láì mu. Àtòun àti Jóṣúà ni wọ́n jọ lọ láti lọ gba òfin. Òfin yìí ni mo kà sí létí pé Ọlọ́run fúnra ara rẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ kọ òfin yìí sínú wàhálà ọwọ́ rẹ̀ ló fi kọ. Ó kọ òfin yìí láti máa ṣe ìdarí àwọn ọmọ Ísírẹ́lì, nítorí pé ibi tí wọ́n ti ń bọ̀ ní ilẹ̀ Íjíbítì yẹn kì í ṣe Ọlọ́run ló ń darí wọn. Òrìṣà ni wọ́n ń sìn, ẹni tí ò tó Ọlọ́run ni wọ́n ń sìn. Kò sí òfin ti ẹ̀mí tó ń darí wọn bí kò sí òfin ti ara. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti pinnu láti máa tẹ̀lé Ọlọ́run, tí Ọlọ́run sì ti mú wọn rin ìrìn àjò nínú ijù, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run rò nínú ọkàn rẹ̀ pé àwọn ènìyàn wọ̀nyí òun gbọ́dọ̀ ṣe ohun kan tí ó máa darí wọn, kí wọ́n bá lè máa irú ìgbé ayé tí wọ́n máa gbé, kí wọ́n fi lè máa ṣe ìfẹ́ Ọlọ́run. Eléyìí ni Ọlọ́run fọwọ́ ara rẹ̀ kọ sínú wàhálà tó fún Mósè. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bí wọ́n ti pẹ̀yìndà lẹ́yìn Ọlọ́run, tí wọ́n pẹ̀yìndà tí wọ́n bẹ̀rẹ̀ sí í sin òrìṣà, kí sì ni wọ́n ṣe? Wọ́n lọ bá Árónì. Tẹ́ ẹ bá lè mọ ibi tí ìwà yẹn burú dé, wọ́n lọ bá Árónì. Árónì ni ẹ̀gbọ́n Mósè. Òun ló dúró gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wò gẹ́gẹ́ bí aládarí wọn nígbà tí Mósè kó láàrin wọn tó ń lọ sí òkè Sinai àti Jóṣúà. Nígbà tí wọ́n wà níbẹ̀ tí wọ́n wá kíyèsí pé ó dàbí ẹni pé Mósè ó ti pẹ́ tí ò tí ì sọ̀kalẹ̀, wọ́n padà. Ìmísí ti Sátánì ti ilẹ̀ Íjíbítì tún mésí wọn. Wọ́n ní Árónì, ṣe Ọlọ́run fún wa èyí tá a máa tẹríba fún. Tó bá yẹ pé nípa ti Mósè ni, àmọ́ tó ṣẹlẹ̀ sí bọ́yá ó tiẹ̀ ti kú sọ́hún. Nígbà tí Árónì ń sa ipá rẹ̀ láti rọ̀ wọ́n àgbà sí Árónì lẹ́nu. Árónì ní àwọn ènìyàn wọ̀nyí tóun ọ̀bá gbọ́ tiwọn, wọ́n pa òun dànù ni. Lọ́ba ní ọ̀yá ẹ dá gbogbo ohun tí ẹ fi sétí sọ́rùn ọwọ́ sọ́rùn ẹsẹ̀ tá à ń pè ní wúrà, ẹ dájọ́. Wọ́n fi ṣe ẹgbọrọ màálù, wọ́n wá gbé, wọ́n wá bẹ̀rẹ̀ sí í jó, wọ́n bẹ̀rẹ̀ sí í yọ̀ níwájú ẹgbọrọ màálù. Bíbélì ní àwọn tó ṣe wọ́n dàbí wọn. Ẹ̀yin náà wo ibi tí iyè ríra wà. Ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 2 ó dín ní 30. Ó ní nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run nínú èrò wọn, ó lá fi wọ́n sílẹ̀ fún iyè ríra láti máa ṣe tí kò tọ́. ń gbọ́ sí kì í ṣe iyè ríra ni kéèyàn ó kúrò níwájú Ọlọ́run kó máa lọ tẹríba fún irin, kó máa tẹríba fún omi, kó máa tẹríba fún òrìṣà, kó máa sọ pé Ṣàngó lòun wọ́n máa sìn, Ògún lòun wọ́n máa sìn, kó máa ṣe gbogbo àwọn tí ń bí Ọlọ́run nínú. Eléyìí Ọlọ́run ti rí. Mósè ti ń sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń jó. Jóṣúà ní òun gbọ́ ìró ìṣẹ́gun
Mósè ní kì í ṣe ìró ìṣẹ́gun bí kò ṣe ìró ijó, ṣùgbọ́n gbà tó débẹ̀ ó rí ẹgbọrọ màálù náà bí àwọn èèyàn ṣe ń jó yíká, inú Mósè ru pé àwọn èèyàn aláìmoore yìí pẹ̀lú bó Ọlọ́run ṣe ṣe yín lóore tó ohun tó yẹ kẹ́ fi sán nìyí. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lónìí ẹ̀yin ènìyàn Ọlọ́run ni wọ́n ti kọ Ọlọ́run sílẹ̀ nítorí pé wọ́n rí ìṣòro tó kàn sáfẹ́rẹ́ díẹ̀. Ẹ gbọ́ kí ló ná wọn? Mò ń lọ mò ń bọ̀ láti lọ gba ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run káyé yín ó lè dára. Ọ̀pọ̀lọpọ̀ náà ni àwọn ìránṣẹ́ Ọlọ́run lónìí ni wọ́n ń làkàkà kí ayé àwọn ọmọ àjọ ó lè dára, ṣùgbọ́n nítorí ohun kan tí wọ́n ń fẹ́ tí wọn ò tí ì rírù yẹn gbà. Kí sì lóhun náà? Ìfẹ́kùfẹ́ tara ẹni ní ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́. ẹ̀yin ẹ máa wò bí ọ̀rọ̀ Ọlọ́run tí máa ń jáde lórí pẹpẹ tó. Síbẹ̀síbẹ̀ tá a bá ní ká wò ó fín nínú ìjọ Ọlọ́run lónìí ní àwọn aláìgbàgbọ́ wa pọ̀ sí jù. Kí nìdí? Bí wọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó, síbẹ̀síbẹ̀ wọ́n ṣí àyà wọn lé ni. ẹ̀yin ẹ wò bí Mósè ṣe ń bá wọn sọ̀rọ̀ tó, ṣé ń tọ́kàn ní òrìṣà? wọ́n yan òrìṣà fún ara wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí í jó. Mo gbàdúrà fún ìwọ ọkàn tó ń gbọ́rọ̀ mi yìí, ò ní bá wọn jójú ẹlẹ́sìn mìíràn. Ijó tó jó tó lọ́run àpáàdì, ò ní bá wọn jó. Bíbélì sọ wípé Mósè sì gbé àpáta náà, ó là á mọ́lẹ̀, ó wá bọ́ sẹ́gbẹ́ kan. Ó lẹ́ni tó bá wà ní ààtò Olúwa, ẹ̀yin ẹ wá sọ́dọ̀ mi bí. Àwọn ọmọ Léfì, àwọn ẹni bí ọkàn Ọlọ́run, àwọn tí yé wọn ṣí, àwọn tí wọ́n mọ̀ wípé ìbínú Ọlọ́run ọ̀dá, àwọn tí wọ́n mọ̀ pé òrìṣà yìí sọ Ọlọ́run, wọ́n wá sí ìhà ti Mósè. Wọ́n sì bẹ̀rẹ̀ sí, wọ́n dúró síbẹ̀. Mósè ní ó yá ẹ mú idà yín, ó yá ẹ fi síbi àkọ̀ yín, ó yá ẹ máa wọlé ẹnìkọ̀ọ̀kan wọn lọ. Àwọn tí ò sí ní abala ti yín yẹn, ẹ wọnú ilé wọn lọ, ẹ bẹ̀rẹ̀ sí sá wọn ní ṣàkúṣà, ẹ pa wọ́n dànù. Inú Ọlọ́run ò dùn sí òrìṣà. Ẹnikẹ́ni tí bá ń sin òrìṣà ọ̀tá Ọlọ́run ni. Ẹnikẹ́ni tó bá sọ pé Ọlọ́run ò sí láàyè, Bíbélì sọ pé aṣiwèrè wí lọ́kàn rẹ̀ wípé Ọlọ́run kò sí. Ó gbàdúrà fún ìwọ kan yìí lónìí, ò ní ṣe wèrè. Mo gbàdúrà fún ọ wípé orí rẹ ò ní dàrú, wàá sì rí àánú gbà. Jẹ́ kí a tẹríba fún àdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ mi yìí, iyè rẹ ò ní ra, ò ní ṣègbé, ó ra àánú gbà. Ohun tí máa ń mú kí ènìyàn padà lẹ́yìn Ọlọ́run, tí ń fi ohun tí ò tó Ọlọ́run ṣe Ọlọ́run rẹ̀, tí yóò máa fi ru Ọlọ́run nínú débi pé Ọlọ́run yóò bínú láti parú ọkàn bẹ́ẹ̀ run. Lórúkọ Jésù ò ní dáwọ́lé. Iyè rẹ tí mo ní yóò ṣí yẹn, Ẹ̀mí Mímọ́ yóò ràn ọ́ lọ́wọ́. Ẹni tó lè ràn ọ́ lọ́wọ́ jùlọ òun náà ni ọgbọ́n Ọlọ́run. Táàsì lọ́gbọ́n Ọlọ́run Jésù ni. Tó o bá lè ṣàwárí rẹ̀ lónìí, wàá gbọ́n. Bíbélì ní ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Lórúkọ Jésù Kristi, ọgbọ́n Ọlọ́run kò ní nù ọ́, ó sì ra àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí wa lẹ́ẹ̀kan sí fún ìfarabalẹ̀ wa láti máa gbọ́ ètò yìí. Lórúkọ Olúwa yóò dára fún wa. Jẹ́jẹ́ wò bí ẹ ṣe ń wòran yìí ní abẹ́ ibi tí ẹ ń wò yìí, ẹ ó rí àmì méjì níbẹ̀. Àmì àkọ́kọ́ òun náà ni wọ́n kọ subscription sí yẹn. Ìyẹn ni èyí tó túmọ̀ sí wípé ìwọ gangan náà lè jẹ́ alábàápín láti jẹ́ kájọ máa rìnrìn àjò tẹ̀mí yìí. Bó o bá nífẹ̀ẹ́ sí, tí mo sì mọ̀ pé ó ti nífẹ̀ẹ́ sí, tẹ ibi tí wọ́n tẹ ibi àmì yẹn subscription yẹn, ìwọ tẹ̀ ẹ́. Ìkejì náà ni àmì aago yẹn, ìwọ tẹ̀ ẹ́. Eléyìí ni ó máa rán ọ létí láti ìgbà dé ìgbà irú àkókò tí àwọn ètò yìí tí ó máa wá sí ayé, wàá sì lè máa gbádùn ètò náà. Mo tún kí yín wípé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ètò yóò tún wáyé lọ́la, ẹ kú ìrètí.